ìyanu tó wọlé wọn pariwo ẹ̀ tó orílẹ̀ ṣe ìyanu ní ilé ìgbìmọ̀ náà ní ọjọ́ Friday láàárọ̀ òun wọn fẹ́ jẹ́rìí sí agbára ọ̀gbọ́n. ó ṣẹlẹ̀ pé ní ẹ̀kọ́ wa lánàá ni ọmọ ìgbọ́n ẹ̀kọ́ wa sọ̀tẹ̀ tó ń gbọ́ ẹ̀ ìṣèlú bí wọ́n ní wá lánàá ló ń kọ́ tó wá sí ọ̀dọ̀ tó ń gbé ẹ̀ torí ó ní ẹsẹ̀ kan tó ń lọ ẹ̀ wọ́n láti travel and tour ó ṣubú níbi tó ti tàyà tó ó ṣe ṣubú yẹn wọ́n lẹ́sẹ̀ ọ̀rọ̀ ní díẹ̀ báyìí ọba tí láti travel and tour ìgbésà ẹ bá gbé lẹ́sẹ̀ ẹ̀ sí ó tóbi nígbà tẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ lánàá tó wá tẹ̀ gan so ọwọ́ ẹni wọ́n ti láti fi oṣù méjì ní ìlànà láti tọ́jú ẹ̀ torí muslim ni wọ́n àwọn aláàfáà ni wọ́n gbé wọ́n bá tọ́jú ẹ̀ kọ̀ọ̀kan ní èso. ọ̀pọ̀ tó ṣe ní àárọ̀ fúláyé pé ní ìdájí láàárọ̀ èmi ò tẹ̀ tíjì ọkọ̀ ṣáà ní pé láńlọ́ọ̀dù kọ̀ sáré wá sí ọ̀dọ̀ mi wọ́n mọ̀ lẹ́tọ̀ pàápàá kí ló ṣẹlẹ̀ láńlọ́ọ̀dù sọ̀rọ̀ àti máa jáde bàbá kí ló dé ó ní kí n jọ ọmọ tí ọlọ́run ní kí n jọ kí ọba sáré tẹ̀lé lọ sí torí bí ó ti yàtọ̀ sí ìdáwọ̀ ní pé ó wà lọ́tọ̀ báyìí. ṣùgbọ́n àti máa débẹ̀ mo kàn rí lédi rẹ̀ nínú tọ́lẹ̀tì ó ti dákú. mo wá wo ilẹ̀ nínú tọ́lẹ̀tì wọn ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ pọ̀ mọ́ àjẹ́ tó dì kàǹtìkà báyìí. wọ́n kí ló ṣẹlẹ̀ ṣe wọ́n náà ló pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu ṣùgbọ́n ti pọ̀ ẹ̀jẹ̀ lẹ́gbẹ́ wà lágbára wọn wà dá. so ó lè gbé ọwọ́ àpèyí ẹ̀mí òmò lálọ́ bá ti pe àwọn aláàfáà wọn wọ́n ti gbọ́n ní kóòtù ó yẹ fẹ́ràn tó lọ yẹ kí mo fẹ́ ṣe pàtó padà sí ìyàrá máa lọ lóòrùn ọdún yẹn ó ti takò sílẹ̀ wọ́n ti gbé gbèdé kò dáhùn náà so ní ìṣúná délẹ̀ nígbà yẹn ni mọ̀ kọ́lẹ́jì yẹn kàn wá fún mi pé ẹ̀yà mi kàn díṣà wọ́n bẹ̀rẹ̀ sí àdúrà fún mi sí àdúrà fún mi so mo á ṣe òwe yẹn mo ṣí ẹnu ẹ̀ fọ́ọ̀sì ṣáà wọ̀ owó sí mo tún gbélé tó mo dà sí mo á fọwọ́ pa orí ẹ̀ mo fọ́ pa lórí mo á tún dá ẹ̀kú ìdásọ́wọ́ mo á fi paláyà mo sì máa paláyà tí mo ń gbàdúrà ọlọ́run ilé ọlọ́run ìjà ìlú náà ẹ bá mi jí ẹ bá yìí bí mo ṣe pè é lórúkọ ẹ báyìí ìyá ọlọ́run ó kàn